kan sí wà tó ń sọ pé ìdẹ́ka náà إنك لتهدي إلى صراط مستقيم. ó lè pèyàn pé ìsìláàmù lọ́nà kókò wá ṣe ìsìláàmù kò sí lọ́wọ́ rẹ̀. الله إنك لتهدي إلى صراط مستقيم. ẹ̀wọ̀n tí wọ́n láàrin àwa mùsùlùmí àti àwọn oníṣẹ̀ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. ìmọ̀ràn bí fún apá kan àwọn àfà ẹgbẹ́ tìrẹ́tì nìwọ̀n. wọ́n fún yín lọ́sẹ̀ kan bẹ́ẹ̀ bá ṣe báyìí ìgbà ó ṣẹlẹ̀ àwọ̀ ó ṣẹlẹ̀ a fún yín lóṣù méjì bẹ́ẹ̀ bá ṣe báyìí kúkú ẹ̀ lè fún wọn lóṣù kankan lọ́wọ́ ọba tó mọ ọjọ́ tí ó gbọ́. àti gbọ́dọ̀ àwọn èèyàn wa ẹ má bú òòṣà wọn ẹ má bú Ṣàngó ẹ má bú Ọya àbábí tí wọ́n ń lọ yẹn tẹ́ǹtì wọ́n lọ yẹn èèyàn kan ò ní bú àdébì gbogbo níbo. àárọ̀ wọn létí ni ẹjẹ́ sọ̀tà abúláàbì fún ọ. èyí tí wọ́n ń ṣe lọ́wọ́ tí wọ́n ra wọlé yìí ẹjẹ́ máa bẹ lọ́hùn fún wọn kí wọ́n tètè jáwọ́ bẹ̀. Abúlábì ò ṣe tó yìí tí wọ́n ṣe yìí o. Kí ni Abúlábì ṣe? Tọ́lọ́hun fi odidi súrà ṣépè fóun àti ìyàwó àtàwọn ọmọ rẹ̀. Ọlọ́run náà dẹ́bi sí wọn. Sallallahu alayhi wa sallam. Ní wọ́n sọ fún ẹ̀dẹ́bi pé lọ́pítà sí gbogbo àwọn àbá lákọ̀ọ́kọ́ lọ palẹ̀ mọ́ ẹjú ilé ká tó mọ ẹgbó nínú ọ̀tá o. Ìwọ àfọ́ tó ń ṣe wá síta tẹ́nu rẹ̀ ń dùn pé ẹ bọ́ borí ẹ bọ́ sílẹ̀ sáwọn inú ilé rẹ̀ borí. Ọlọ́run tó bá débi pé wá ibi tí sẹ́wọ̀n ti bẹ̀rẹ̀ ní pé á ń sílẹ̀ àṣírá tẹ́tàlẹ̀ àkìràbí rẹ̀. Àwọn àṣírá tẹ́tàlẹ̀ àkìràbí àwọn ẹbí rẹ̀ tí wọ́n súnmọ́ ibẹ̀ ni kó ní kọ́kọ́ lọ lè gbé wá kí lọ fún ọ. Ẹ̀yà àǹtí lọ́nà ìzá ìkìlọ̀ ní èyí àfáwọ̀ ẹgbẹ́ ṣe pè fẹ́ tí ò ní ìgbà tọ́lọ́. أنزل عشيرتك المقربين الأقربين. Ànábì bá gbé ó bá pèpè sí gbogbo àwọn ẹwà Abúlábì yìí o. Níjọ́ tí wọ́n bí Ànábì. Bí ọmọ ẹgbẹ́ mi ló bímọ yìí. Ó dùnnú tó dárayá kódà ẹni tó wà nípò ẹrú jọ́nà tó wá yọ̀ fún pé wọ́n bí Ànábì ó sì lóhùn yọ kò lóko ẹrú. Ó ṣe é ṣe kí inú èèyàn dùn sórí rẹ̀ níbẹ̀rẹ̀ nígbà tí lórí ẹlẹ́dọ̀ padà tó kéde gbogbo. Allah. Nígbà tó rè yẹn kọ́kọ́ dé níbẹ̀rẹ̀ kí kíní ló pè é. Àwọn ẹ̀dá kan bẹ bóore bá kọ́kọ́ tọ́ sí ọ. Tí ó pọ̀ kóre lára tó bá gbé kíkiri yìí mú rẹ̀ ó kọ́kọ́ dùn sí. Oore yẹn bá wá pọ̀ tí ń pọ̀ àbọ̀ pé yóò tó báyìí yóò tó wá kàkà rẹ̀ lórí. Kò ní mọ ọlọ́rẹ̀ mẹ́. Kò ní gbà ọlọ́rẹ̀ mẹ́. Bàbá ní ìbí dọ̀tí ní àná èyí lẹ pè é fún wa bí àfa lóòótọ́ àwa la pè é fún yìí àbá àbọ̀ pé yóò sùn jù báyìí lọ. Nígbà tí wọ́n wá bí gbogbo ọ̀fẹ́ ẹ máa bọ̀ gbogbo àwọn àgbàgbà jáde Abúlábì ìtẹ̀ jáde ẹja gbọ́n tó fẹ́. Nígbà sọ fún yín pé ẹmọ lọ́wọ́ lọ́wọ́ gbogbo ìtẹ̀ ń bọ̀ yìí ìgbésọ́nà bẹ́ẹ̀ láàyè látàrí lọ́wọ́ ní ẹgbẹ́ wọn wí. Ṣé ti wọ́n pé àwọn àgbàlagbà tó fẹ́ tí wọ́n bá bí ẹ̀ lójú wọn kò sí dẹ́nu mọ́ ọ̀gbà wọ́n kọjọ́ pẹ̀sẹ̀ ká wọ́n bá lè ká. Abúlábì wá wọ Ànábì pé Sallallahu alayhi wa sallam. ṣé torí tó fi pè wá jáde dábàá lẹ́ka ó wà Ànábì lè pe Ọlọ́run dá padà lẹ́kẹ̀lẹ́. تبت يدا أبي لهب وتب. Ẹ̀yà àbá àtà fèsì rẹ̀ Ànábì kan ló fèsì láti Ọlọ́run ló fèsì fún wọn. تبت يدا أبي لهب وتب. Ẹ má lè rí sọ́níṣà ṣe kankan mọ́. تبت يدا أبي لهب وتب. Ẹ má lè rí sí àwọn abòrìṣà mọ́. تبت يدا أبي لهب وتب. Ẹ bá lè fẹ́ bá ọjà Ọlọ́run bá fẹ́ fi rẹ̀ Ọlọ́run tún lè fún wọn lọ́wọ́ lé yín lórí o. تبت يدا أبي لهب وتب. Ọlọ́run bá fẹ́ káwọn kan tún ṣòfò. الله. Wọ́n bá rò pé àwọn ṣe kíní kan wọ́n dáhùn kò ló dáhùn. تبت يدا أبي لهب وتب. Ọlọ́run wá ní
ó tẹwọ́ tí ò jíṣẹ́ ọwọ́ àbùkù yẹn ọwọ́ yẹn gẹ́gẹ́ tàbá tí a dá. àbí lábí ọ̀tàǹtà. ọwọ́ tó náà tàbá tí kò tún jọwọ́ mẹ́láyé. tàbá tí a dá àbí lábí ọ̀tàǹtà. àwọn mùsùlùmí ẹja ṣe sùúrù gbogbo tí wọ́n sọ pàtẹ́bì tí káwa lára yẹn bí ti káwa lára yẹn kẹ́kẹ́ ló yẹ kó máa dùn wá kó máa bà wá dún jẹ́ ó yẹ kó máa bà wá dún jẹ́ pé wọ́n ń sọ tí ò dá ń pa àtẹ́bì. ó yẹ ká dúpọ̀ wá bá dún jẹ́ fún wọn kalẹ̀ pé bá lọ àbọ̀ rẹ̀ pọ̀. tàbá tí a dá àbí lábí ọ̀tàǹtà. ìwà àbílábì ọwọ́ tó tẹ̀yẹ tàbá tí ìparun tó máa bá ọwọ́ ẹ̀. máa àgìnà ni mẹ́lú àmà kásáfà. àwọn kan torí pé wọ́n ní agbára lórí. ọ̀gá lè gbé olówó náà bíláàdì. máa àmà kásáfà. gbogbo ní dúkìá pátá wà máa ń kẹsàbà báàlù wú lówó tiẹ̀ máa ń kẹsàbà àti gbogbo tó jọ wúwá máa ń kẹsàbà àti gbogbo tó bí lọ́mọ ó tẹ̀ ká sí pé arínú àwọn ọmọ rẹ̀ yẹ ti dáàbò dúró ni o arínú àwọn ọmọ àbíláàdì tó tún padà sí Islam ṣe ní bẹ́nu àwọn abọ̀nìṣà yìí tí ń bú àwọn àfáà lónìí tí ń sọ tó sì padà kírun ìbẹ́nu wọn tí ó padà gbà Islam ìbẹ́nu wọn tí ó padà túbá òun sì ni wàhálà rẹ̀ ó pọ̀ jù ibi tẹ́ ti pè é pé ọlọ́run ní fọ́dà ẹ̀ mọ́yẹ̀ ìfẹ́ dápọ̀ nínú wọn ń sọ láìpẹ́ yìí pé ọlọ́run mọ́yẹ̀ kó òun ní tó wọ́n fi kírun ó tún wá ní tó bá kù ṣẹ́jú márùn-ún kó òun kírun báyìí kó o sì sọ pé àgbáwò kìí ṣe àbúlábì nìkan o ṣe ẹni bí àbúlábì ó ti kó sínú èpè wà bẹ́ẹ̀ tẹ̀sẹ́bà àpáta ọmọ rẹ̀ ti kó sílẹ̀ yàtọ̀ káwọn náà wà padà yọ kú. سيصلى نارا ذات لهب. iná ọlọ́run iná tí ń jò tí kìí kú iná tí ń jò tẹ́ni tó wà nù rẹ̀ ò sì ní kú. سيصلى نارا ذات لهب. iná tó máa bí iná pé ìwọ náà tó ti yó iná tí wọ́n bèrè káyé ní pẹ̀ sí. سيصلى نارا ذات لهب. وامرأته حمالة الحطب. ọmọ akọ ìyàwó àti àbí o. àdúgbò àwọn ìyá wa. Alhamdulillah. àdúgbò àwọn ìyá wa. Alhamdulillah. Bàbá wa ni wọ́n sọ lẹ́kẹ́ o. Bàbá wa ni wọ́n sọ lẹ́kẹ́. Inú àwọn tí wọ́n yìí sábà jèrè àwọn ẹni ọlọ́run tí wọ́n máa ń tàtàrà àwọn ẹni ọlọ́run ṣubú àwọn ìyàwó wọn jẹ́ kan. Àwọn ọmọ wọn jẹ́ kan. Àwọn ẹbí wọn jẹ́ kan. وامرأته حمالة الحطب. Ó ní ẹni tí gbogbo èèyàn pálé. Ìyàwó ni kéde kéde. Kéde. Àwọn ọmọ òṣìṣẹ́ àwọn ẹ̀yà wa ti ní bẹ̀. Alhamdulillah. Nígbà ẹni tí máa ń tẹ àtàrà ọgbọ́n rẹ̀ ní òpin ẹ̀ máa ń pa ọmọ nígbà ọmọ ànábì lóru. Àbí ẹbí rẹ̀ kékeré ní ojú wa wọ́n fi bí tí ogun ayé bá gbà fún ọ̀nígbà. Ṣẹ́rí ẹ̀wọ́ àbíláàbì ó kú ọkọ rẹ̀ lọ́wọ́ bí erí ibú. Obìnrin bí ní ó bọ ọkọ rẹ̀ máa fi ọkọ ní tẹ̀sẹ̀ ikú bí ẹ̀ka àti òkú bí ti ẹ̀wọ́ àbíláàbì. وامرأته حمالة الحطب. Ó kò jẹ́ ní àpálẹ́tẹ̀lẹ̀ àkọ́bí iṣẹ́ tiẹ̀. Lóòrùn tí ẹ̀kílẹ̀ tó bọ́ gbogbo bí táàtẹ́bí ọgbà kọjá lọ bóyá láti tó rọ̀ lè kéwù ó ti dàgbò. Gbogbo tó lè ṣèyàn níjàmbá ó ti da ẹ̀gúnlẹ̀. Àpálẹ́tẹ̀lẹ̀ àkọ́bí nínú iṣẹ́ wọn kìí ṣe ẹni tí máa ń da ẹ̀gúnlẹ̀ nìkan náà máa ń gbogbo ẹni tí máa ti dábàjẹ́ lẹ̀. حمالة الحطب. Gbogbo ẹni tí máa ti ń sorun wájú pọ̀ mọ́ ti bàbá. حمالة الحطب. Gbogbo ẹni tí máa ti jẹ nílùú. حمالة الحطب. Máa ti báyìí. حمالة الحطب. Èsì náà ní iṣẹ́ ibi nìkan. Gbogbo ẹni tí máa ti ń ṣèbàjẹ́ tí ń ṣòfò.
tí pọ̀ ẹlọ́dẹ́ ìbú ẹ̀. حمالة الحطب ṣé pẹ̀lú ohun náà. في جيدها حبل من مسد. èyí tí wọ́n ra wọ́n ní e táwọn sọ pé àdẹ́bì lẹ́nu tí wọ́n làdẹ́bì bókù lẹ́nu tí wọ́n làdẹ́bì ní pátá pupa lẹ́nu tí wọ́n rò pé àwọn bú mùsùlùmí àwọn mùsùlùmí ẹja tó máa bẹ lọ́wọ́ fún wọn ni ọba tó dà lẹ́bí òfà lẹ́bí rẹ̀ ṣẹlẹ̀ bàbá ẹnu ìyá ti gbọ́ nínú ìmùrúsù ti tó tífìrì àwùjọ tó tífìrì àwùjọ ti ya kàńtà tó ọlọ́wọ́ ọba ní bàbá ọlọ́wọ́ òfin ní sọ́ọ́dún fìrì àwùjọ kó fún pé ìdílé ipò abájọ ní bọ́dá fìrì àwùjọ bọ́lá wọn bá fà á kò torí ẹ̀ fún súrà ìmùrúsù bá fà á kò torí ẹ̀ fún súrà ó kẹ̀ kí ó kọ́ ọwọ́ kọ́ àárín súrà ni ọlá kí àbíláàbí ìdájúkọ àtẹ́bí rẹ̀ ó fúrí sọ́ọ̀tù láàrín. Èyàn bá wá ìpínlẹ̀ ọlọ́wọ́ ọba tí ó tètè lọ́dí pátá jẹ́. Ìmọ̀ràn ni ẹ bá wà fà. Bọ́ọ̀kì kí ẹni tó ta sí ṣe tó lórí pé ẹni ó ṣe tó. Gbogbo tí wọ́n kà tí wọ́n tú yẹ abẹ́lọ́ fún wọn kọ́lọ̀ ń tètè fún wọn bẹ̀rẹ̀ fẹ́ dáa dúró bẹ́ẹ̀. Torí pé pọ̀ wá o yóò mọ̀ ta wá náà adébì yẹn kú báyìí ẹ wá fi yẹn ẹ wá rí kankan bẹ́ẹ̀ ẹ wá fi àdébì wé ọba àdúgbò. Babalá ìkọjá yìí a sì kìlọ̀ fẹ́ mùsùlùmí ẹ̀yin àfáà tẹ́ ń kú Ṣàngó tẹ́ ń kú Ọya tẹ́ ń kú Ọbàtálá nígbà tẹ́yìn náà ń kú Ọbàtálá làwọn náà fi ń kú ọba tààlà àti wálé. àwọn sì ti dá wákà fún gbogbo àwọn èèyàn ẹ̀kọ́ á ní kìlọ̀ fún wa pé ẹgbọ́n bu wọn ni a lè ṣe wá àti fún ọ pé ọ̀nà fọ́lẹ̀ wáyé àbẹ́tẹ̀ wá ṣe wẹ́pẹ̀ fún wọn yẹn yíò ní ọ̀dá o yíò ní òsì bọ́sí àti dáí wákà sáájú ní bálẹ́ ti wákà náà ọ̀rọ̀ tí láti jẹ́ jọlọ́ fún gbàgbé ẹ̀bá gbọ́lọ̀ tó bí àwọn olórin ìṣàrẹ́ máa ṣe bú wọn àwọn olórin ìṣàrẹ́ máa ṣe bú wọn. Gbogbo ẹni tí ó bá yí ìgbà Islam, á mọ̀ fẹ́ lò kan pé, á sì mọ̀ fẹ́ lò kan bẹ lọ́wọ́. Látara bẹ́ẹ̀, ó padà